Ìbọ́lọ́wọ́n bá ìbènìyàn bó ṣe bá gbọ̀n ọkọ̀ lérú gba ní ilẹ̀ Yorùbá, bó ṣe bá bàbá mi Ìbà Gani Adams, Ààrẹ Ọ̀nà Kakanfò gbogbo ilẹ̀ Yorùbá. Mo fẹ́ pe àkíyèsí Mákànjúọlá, mo fẹ́ send message sí Chief Sunday Igboho àti bàbá Akintoye torí pé ó ń bọ̀ àwọn là ń dẹ́ẹ̀dẹ̀. Mákànjúọlá ó ní what is the meaning of this useless slogan? Ṣé rí ẹlòmíì ó kúrú ńlá káyì slogan tó ń wò yẹn tó máa ní lóògùn ọ̀fẹ́ kò ń ṣe OPC lónìí lórí mo rí pé ó ponú ó dẹ̀ náà àwọn àgbà kò ń ṣe OPC lónìí lóògùn ọ̀fẹ́ àwọn olórí ogun ló máa ń lo lóògùn ọ̀fẹ́ fún sign of greeting, sign of inhale àwọn akíkanjú lójú ogun ni bí àwọn balógun, àwọn Baṣọ̀run, àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò, àwọn tó ń lo lóògùn ọ̀fẹ́ fún nìyẹn, àwọn olórí ogun, àwọn tó balógun, àwọn ló ń lo lóògùn ọ̀fẹ́ fún, not for OPC. Ṣó ti yé? Slogan wa OPC ní pé ṣèwọ́ anything can happen. Who send you come? Nobody. Slogan OPC nìyẹn. Ṣó ti yé? So kẹyé kó gbẹ papọ̀ lórí èmi ti rí pé iṣẹ́ ọmọ Yorùbá rí tó bá jẹ́ ọmọ Yorùbá rí ni wàá mọ nǹkan tó yẹ kó kọ àìnílàákàyè òun dẹ̀ ló ń bẹ fínra. Bàbá Akintoye mo tún sọ ẹ bá kìlọ̀ fún Àdìgún tó pe rẹ̀ ní Mákànjúọlá, ẹ bá kìlọ̀ fún Ìbà Gani Adams tó ń ṣe olùdarí ẹ̀, ẹ fi wálẹ̀ pẹ̀lú títí wa kẹ́yìn máa ṣe tí káwa náà máa ṣe títí wa nítorí pé tí ọ̀rọ̀ ò bá yí ọ̀rọ̀ tó ní kálukú bá ń ṣe títí ẹ̀ ká jagun lọ lọ́tún ká jagun lọ lósì ká papọ̀ sí ojú kan àjọ ń jà fún ilẹ̀ Yorùbá ni ṣùgbọ́n ká máa tàbùkù ẹnìkan òun làwọn ò ní gbà nínú ẹgbẹ́ títí wa OPC Oodua People Congress. Ní ọdún yìí OPC máa pé 30 years tó bá di August 29. Àìmọye ọmọ dẹ̀ ní OPC ló ti bí tó dẹ̀ yẹn pọ́n ṣoríire ṣùgbọ́n kí n tó lọ síbẹ̀ yẹn nítorí pé mi ò ní àkókò púpọ̀ nítorí pé ẹni tó sọ̀rọ̀ èyí tó pè rẹ̀ ní Mákànjúọlá ó wẹ́ sí irú èmi gan láti dá lóhùn ṣùgbọ́n tá aṣarán bá ń ṣe aṣarán tá bá ní ká fílẹ̀ kó máa ṣe aṣarán ó máa dàlúrú á bàlújẹ́. Ẹni tí ò bá ti náṣọ àgbà nílé kó ní lórí ìkọ́ irú wọn ló máa ń fi àgbà táyín nítorí pé láyé àtijọ́ tí àwọn àgbààgbà bá ń sọ̀rọ̀ ọmọdé máa ń wòye ọmọdé máa ń dákẹ́ ni ṣùgbọ́n mo rí pé most of àwọn ọmọ ọ̀sìn àwọn youth sìn wọ́n lack of brain most especially tó pèrè ní Mákànjúọlá kò ní làákàyè ìlàákàyè bọ́ fún làákàyè sọnù fún. Most of you people ní knowledge go deep into history kẹ́ ẹ mọ nǹkan tó yẹ kẹ́ ẹ sọ lórí ìrìn àjò bó ṣe ń ṣe struggle. Most of you ní knowledge láti lè rìnrìn àjò bó ṣe ń ṣe security. Tá bá ń sọ̀rọ̀ ẹgbẹ́ ajìjàǹgbara ní ilẹ̀ Yorùbá ní ọwọ́ tá wà yìí kò sí ẹgbẹ́ tó tayọ OPC. We have been fighting for this freedom for a long time. Orí tí èèyàn fi gbági tó fi gbọ́pẹ̀ tírú orí bẹ́ẹ̀ ò bá fọ́ èèyàn máa ń ṣe kíni wọ́n máa ń mọ̀ bá rẹ̀ ni. Irú yìí náà àwọn bàbá yín tó ṣẹ̀yìn lẹ̀ ìwà ìlara ìwà ìtara ìhun náà lọ ṣe tó fi kú ní mi ò fi níláárí ní mi ò fi jẹ́ èèyàn mọ̀ òun náà lẹ́yìn ọmọ náà tó wá rawọ́ lé yìí. Mákànjúọlá, I'm giving you the last warning. Ṣòtìyé, I'm giving you the last warning. But well, social media ó gba wèrè ó gba síwín. Ṣé wọ́n á bí ẹ dá kó rí èmi gan lójúkorojú tàbí kó rí àwọn boys wá ní ojúkorojú kó sọ ọ̀rọ̀ tó sọ ní orí platform ẹ̀yẹn kó sọ síta ní pé OPC àwọn ọmọ tó ti bí ọ̀hún ṣe kékeré OPC ló bí OPU Oodua Progressive Union ní Amẹ́ríkà wọ́n wálé wọ́n wá ṣe 6 days program tá ń pè ní OPU World Congress Òṣogbo 2024 lọ wo gbogbo ìlú Òṣogbo wo bí ó ṣe rọ́ kẹ́tìkẹ́tì látara OPC ní OPU ti jáde látara OPC yìí náà ní South West Security Stakeholder ló ti jáde táwọn ọdẹ nǹkan kan tí wọ́n kóra wọn jọ sínú ẹ̀. Ṣòtìyé lára OPC yìí òun náà ni Olókun Festival Foundation ló ti jáde
ibẹ̀ náà ni Gani Adams Foundation ló ti jáde. Ká má tí wàá sọ pé YOF Yorùbá One Voice ibẹ̀ náà ló ti jáde, ara OPC ni. Ìwọ wá ń ṣe ẹnu gátagàta, òun ṣe ẹnu wọ́rọ̀wọ́rọ̀, òun kọ̀kọ́ kúkọ. Mi ò bá ẹ wí o, mi ò bá ẹ wí. Sórí wọ́n ní fi ara ẹ̀ wọ̀n mi kí n lè mọ irú èèyàn tó jẹ́. Bí o ti fi ra ẹ̀ wọ̀n bó o ṣe rí nìyẹn. So mo ń fi àsìkò yìí pé Chief Sunday Igboho àti bàbá Akintoye, ẹ bá wa fún àwọn ọmọ yín ní last warning. Ṣé àwọn pé social media ó tutù, ó dẹ̀ ṣe kí ni, ó ń lọ ní ìrọ̀wọ́rọ̀sẹ̀. Ẹ̀yin bẹ́ẹ̀ ń ṣe mọ ìrìn àjò títí yín wù, tẹ́ ẹ mọ̀ rìn, òun lẹ́yìn rìn. Báwa ṣe mọ̀ rìn, kọ́lá làwa náà ṣe kí ni, la ṣe rìn. Nítorí pé tá bá kó 100% jọ, inú 100%, 80% problem tí OPC ní látorí security challenge ni. Nípa pé à ń wò pé eléyìí ò gbọdọ̀ máa lọ báyìí, tọ̀hún ò gbọdọ̀ máa lọ báyìí. Ẹ jẹ́ ká ṣe kí ni, ẹ jẹ́ ká ṣe kí ni, ká jàjàgbara lórí ẹ̀. Inú àwọn ọ̀ràn Yorùbá náà ló ń fi wálẹ̀ fún ọ̀tá mú. Inú àwọn ọ̀ràn Yorùbá náà ló ń tọ́ka nípa àwọn tó ń ṣe kí ni, àwọn tó ń ṣiṣẹ́ ìrè. Ọlọ́pàá ò ṣọ̀rẹ́ wa, aráàlú ò ṣọ̀rẹ́ wa, àwọn ọmọ olè ò ṣọ̀rẹ́ wa. Nítorí pé kí ni, wọ́n mọ̀ pé a ní gbàbọ̀dè fún ilẹ̀ Yorùbá. So àsìkò tá wà yìí, 1999 constitution yìí, constitution tipátipá, òfin tipátipá òun ló ń ṣe lé wa lórí. Òfin apàṣẹ wàá, òfin ológun òun ló ṣì ń lò. We are not in democracy. Tó máa ń gbé nǹkan tó yẹn pé oníkálùkù ní ìletò ẹ̀ ni. Ṣáwájú ọmọdé ni, à ń ṣọmọdé. Ọmọ tá bá bí tó pé 30 years, ó ti mọ̀ tún yàtọ̀ sósì. Nítorí pé wọ́n ní a fool at 14 is a fool forever. But in the olden days, a fool at 40 is a fool forever. Nowadays, a fool at 14 is a fool forever. Ká má tí wàá sọ pé ọmọ tó pé 30 years. Ṣé o mọ iye nǹkan tí ẹgbẹ́ OPC tó ti forí rọ́ ní ilẹ̀ Yorùbá? So tá bá ti wò pé security ó mẹ́hẹ ní ilẹ̀ Yorùbá. Ààrẹ ti sọ̀rọ̀ ní ààfin Ọọ̀ni ní pé tán bá fún òun ní 6 months, tí wọ́n fún òun ní ààyè, tí wọ́n ṣe kíni, tí wọ́n ṣe undertaking pé tóun bá ṣiṣẹ́ wọn ò ní padà máa fi threat wọn. Tí police support, tí army support, tí CID tí wọ́n support, office of SSC tí wọ́n ṣe kíni, tí wọ́n support. The movement will ṣe kíni, will move on. Iṣẹ́ á dẹ̀ bẹ̀rẹ̀. Within 6 months, everything máa ṣe kíni, ó máa kó ńbẹ̀. Mo dẹ̀ mọ irú ẹni tí mo ní. Akíkanjú, aṣíwájú ogun tí kì í bẹ̀rù ogun ni. Kódà gan-an mo nígbàgbọ́ pé Ìbà Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò wọn ò ní kúrò nínú ilé yẹn tó máa fi ṣẹ́gun yẹn. Nítorí pé tá bá ń sọ̀rọ̀ pé wọ́n ní tó mi bá kún kán ránṣẹ́ pò mí wẹ̀. Nípa àwọn tó ń wa mọ́tò, àyè ọ̀tọ̀. Àwọn tó ń wa tírélà, àyè ọ̀tọ̀. Oníkálùkù ló ní iṣẹ́ tọ́lọ́run bá ṣe kíni tó fi rán. Ṣùgbọ́n nílẹ̀ Yorùbá wa, most especially ní Nàìjíríà yìí, ẹni tí ò bá ti bá wọn ṣe politics, wọ́n ti believe wípé is their enemy. Wọn ò ní fẹ́ máa ṣe kíni, ohun tó yẹ kó tọ́ sí ẹni yẹn, wọn ò ní fẹ́ ṣe fún. Ṣé ààrẹ ló ń gba security allowance ni? Àbí ààrẹ ló ń gba security allocation? Tí gbogbo yín máa ń mú pressure, ẹ bá máa sọ pé kí ni OPC ń ṣe? Ṣé OPC ni kó fẹ́ mí ẹ̀ máa jogun fún yín? Ó lẹ fún wọn, irinṣẹ́ ó lẹ kólẹ̀. Tí casualty bá wà ní ojú ogun, jọ̀ọ́ ẹni mélòó nínú yín ló ṣe kíni, ló fẹ́ dúró tì? Tí OPC bá tún wá dìde tó bá wá ṣiṣẹ́ yìí tí wọ́n ń rìn, inú yín náà láti máa gbọ́n pé tàn OPC yìí ti pọ̀ jù. Nípa pé inú ẹ̀yin tẹ́ ẹ jẹ́ landlord gan, ọmọ yín jalè, ọmọ yín ṣe court tí wọ́n ń dà lúrú. Ẹ ká ṣọṣe o, ká mọ nǹkan tí à ń ṣe ní ilẹ̀ Yorùbá. Ká yé fi ẹ̀tẹ́lẹ̀, ká máa palàpalàpà, ká fi ọ̀tẹ̀ sílẹ̀, ká fi rìkíṣí sílẹ̀. Ẹni Ọlọ́run bá ti fún, ẹ jẹ́ ká gbà fún ìdájọ́ Ọlọ́run bá láàrin ara wa. Òun la fi lè kẹ́sẹ̀ járí ní ilẹ̀ Yorùbá. Láì ṣe léyìí, à ń tanra wa ni.